bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n lọ já kábíyèsí olórí ilé ti orílẹ̀ Ifọ̀ sọ́gbà ẹ̀wọ̀n ṣebí lónìí ọjọ́ 5 oṣù kejì ọdún yìí náà ni wọ́n gbé lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó fi ìyà ńlá jẹ arákùnrin Abraham tí wọ́n gbá bàbá náà létí tí wọ́n gbá a nímú gidigidi. Agbẹnusọ fún ọgbà ẹ̀wọ̀n ìlú Ìlaró Yínká Òdúkọ̀yà ló sọ fún ìwé ìròyìn Punch wípé lóòótọ́ ni kábíyèsí wà lọ́gbà àwọn o níbi tí wọ́n ti ń retí bẹ́ẹ̀lì ẹ̀ tí wọ́n ní kó lọ wá wá. Bẹ́ẹ̀ ni Òdúkọ̀yà sọ pé ní kété tí wọ́n bá ti rí ètò bẹ́ẹ̀lì kábíyèsí ṣe àwọn yóò tú ọba aláyé yìí sílẹ̀ o kó máa lọ sílé o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn la gbọ́ pé ó gbé ọba aláyé yìí lọ sí ilé-ẹjọ́ o látàrí bó ti ṣe fi ìyà ńlá jẹ bàbá ẹni ọdún 67 Abraham Ariola. Wọ́n ní kábíyèsí ń dúnkòokò mọ́ ọ̀gbẹ́ni Abraham àti pé kì í ṣe òun nìkan o òun àtàwọn kan ni tí àwọn yẹn sì ti bẹ́ẹ̀ lùgbò ṣá o. Ìbànújẹ́ ńlá ni ọ̀rọ̀ ọ̀hún sì jẹ́ o pàápàá fáwọn tó súnmọ́ ọba aláyé yìí lórí ohun tó ṣẹlẹ̀ sí olórí ìlú ọ̀hún lọ́wọ́lọ́wọ́. ọlọ́tẹ̀ ni ẹ ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀ kò ní pẹ́ ẹ̀ jákèjádé rédíò tó bá gbẹ̀yàn rú ẹ̀. aṣẹ́gun mo sọ ni agba alálẹ̀ fún àdìbí àjẹrẹ o ò ní jèrè ọmọ o ò ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ wa o máa fọ́ lójú o máa fọ́ lójú nu o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. ìjọ gbèjẹ kó bọ̀ ta kó wá gbèjẹ lọ. kò sí pé kí n lọ tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ̀ ta lójú mi kó wá sọ. ẹni bá gbé bàbá làbàbà ń lọ́wọ́ bàbá làbàbà ń tẹ̀lé ìgbó. wọ ẹjẹ yìí sọ pé wèrè ẹgbẹ́ akẹ́ àbíkẹ́lẹ́ pè ẹni bẹ́ẹ̀ jẹ òwúrẹ́. mi ò wá fi ayé wa bẹ́ẹ̀ òní òjò ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. ẹ̀yin tẹ́ bá ń ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹ̀yin tẹ́ bá ń ṣọ̀tẹ̀ ẹ̀ ní jèrè ọmọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọ nìyẹn mo kápá yín mo ṣòro àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́lí sọ̀rọ̀ kẹ́ lọ sọ sọtọ nígbà kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹkọ ọ̀rẹ́ ẹni tí látẹkọ jọ rẹ. yóò sọ pé ọ̀rẹ́ ẹni onídàtẹkọ rẹ onídà fún ẹ pẹrẹ rẹ kú náà a máa sí ẹnì kan kò ní mọ. ìjọba lè kẹ́kẹ́ kábíyèsí. ìjọba lè àrùn wa ìjọba lè àrùn wa. àṣẹ kò fọ sẹlù abẹ dẹbi sẹlù abẹ dẹbi sọtọ èyí tẹjọ sọtẹ àti Wàsíù lọsọ fún èmi náà wúlò Wàsíù jẹ bá lẹ lóru ni mo fi jẹ ọjọ́ wa lù ọgbọ èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú Wàsíù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ wá fi mi sú mi alálẹ̀fọ̀ àmúyí ó fi mi sú mi òru ni mo fi jẹ bá lẹ sọtọ kábíyèsí mi ò bá dìbò ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe mbẹ. máa rún ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ rún ẹlẹ́wọ̀n máa rún ẹlẹ́wọ̀n. mo tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ. ṣé ọlọ́pàá máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ ẹ gbọ́ kẹkulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀fọ̀ yìí ó fẹ́ jẹ alálẹ̀fọ̀ yìí tó bá yẹ kéésì ni alálẹ̀fọ̀ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà tẹ wọ ẹjọ bá bí ire kí láka ẹ lọ. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye.